Kí ló dé? Wọ́n ní ká má jẹ́. Ta ló sọ bẹ́ẹ̀? Bàbá ìyàwó ló sọ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ wọn ni àwọn ìyá ìyàwó? Mo mọ̀ wọ́n, but order from above ni. Níta ni. Ó ní kẹ́mi má wọlé. Àbọ̀ rí mi báyìí. Irú wo nìyẹn ná? Fìtàbí ní kẹ́mi má wọ ilé. Sir, ẹ wo ma, kò sí bí igi mọ́ alágbàro ṣe lè gùn tó. Ẹni tó gbéṣẹ́ fún lọ̀gá ẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní bàbá ẹ̀ ní kí mọ́mì máa wọlé. Ẹ wo bí, ta ló sọ bẹ́ẹ̀? Bàbá ìyàwó ló sọ bẹ́ẹ̀. Dádì mi, má mi mò ń bọ̀, àǹtí mi mò ń bọ̀. Ṣé èmi ṣáà lè wọlé ṣá? Àǹtí mi mò ń bọ̀. Fìjàbí káre, ò ń dára. My dear. Kí ni tẹ̀sí máa ń kí ló máa wọlé? Tó bá lọ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ náà sà. Ẹjọ́ àǹtí mi wà ń tà. Wọn ò jẹ́ kí àǹtí mi wọlé. Ta lẹ́yìn? Ṣé ẹ̀rù ni àǹtí ojú mi? Mi ò dá mọ̀ mọ́. Ṣé n tó sọ níta nìyẹn? Bẹ́ẹ̀ ni. Tó bá ti jẹun tán sọ nìyẹn, ohun tó ṣẹlẹ̀ náà nìyẹn. Ẹ má ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ẹni yìí. Ẹ̀yin tẹ́lẹ̀ máa wá ṣèyà fún díẹ̀ kan lá. Ṣé o lè ṣe gọ́ọ̀mù ojú ni? O rẹ̀ ni tó jókòó ìpé ó jọyà. Ẹni tó ń ṣe ìyá díẹ̀ kan lálé nínú ìyàwó mi ni òun ló ń ṣe màmá ìyàwó. Dádì kò possible. O má dá tí ò dálẹ̀ kí ni o possible? Ẹ lọ ṣe ohun tó bá wọ̀n ẹ́ gbà yẹn. Ó yarí kan lẹ o. Ó ní ẹ̀ lè wọlé. Bí ìyàwó tóun ń fẹ́ nísìn ló máa ṣe ìyá díẹ̀ kan lá. Aláwọ̀n ní jẹ́ ẹnì kan ní gbàṣẹ tèmi ṣe lójú ayé mi láì tí kù kẹ́ni kan wá gbàṣẹ mi ṣe irọ́ ló pa díẹ̀ kan lá ìta ó yá díẹ̀ kan lá ìta nǹkan mi ni ẹ má fi dùn mí nǹkan mi ni ẹ má fi dùn mí ẹ má fẹ̀tọ́ mi dùn mí lọ́jọ́ nǹkan ẹ̀yẹ kó rí má fi wá pamọ́ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wá o. Nǹkan mi ni ẹ má fi dùn mí o. Nǹkan mi ni ẹ má fi dùn mí ẹ má fẹ̀tọ́ mi dùn mí kó rí má fi wá pamọ́. Ibo lẹ wà wá náà ti ń bọ̀ lọ́nà a ti ń bọ̀. Wàhálà ti wà o. Wàhálà báwo kí ló ṣẹlẹ̀? Àwa náà ti fẹ́ kó ń bẹ ní ìgàn báyìí. Rẹ́gísítírì báwo lẹ fẹ́ kúrò kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ náà ṣe bẹ́ẹ̀ mi ọkọ ìyàwó rẹ̀ mi ò ti dé rẹ́gísítírì ẹ lẹ́ fẹ́ kúrò ń bẹ̀ kí ló dé? Dádì ti yarí o, wọ́n ní mọ́mí ò gbọ́dọ̀ wẹ ní venue. Wọ́n insist pé stepmother mi ló máa stand in place fún mọ́mí lẹ́nu. Kí ni ìtumọ̀ yẹn? Ẹ kí ló ẹ wo ni gbogbo wa kí ló wá ṣẹlẹ̀ gangan sìn? Sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ náà? Mọ́mí náà ti yarí o, mi ò dẹ̀ rò pé event yìí máa hold again. Kí ló mi? Registry wo ni ò lè hold mọ́? Ṣé wẹ́ẹ́dì èmi àti ẹni ò lè hold mọ́ ní àbí kí ni? Kí ló ń jà láti sọ? Bẹ́ẹ̀ ni o. Exactly pé wẹ́ẹ́dì wọn ò lè hold mọ́ díẹ̀ kọ́lá. Okay, díẹ̀ kọ́lá, where are you? Wo bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ń sìn, we are on our way home. Díẹ̀ kọ́lá. Ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? Wọ́n sọ fún mi nípa wọ́n sọ̀rọ̀ fún mi nípa ilé olórogún mi ò understand nǹkan tó ń sọ. Mo gbà tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ pọ̀ tó mọ nǹkan tó ń wí. Dáàdi díẹ̀ kọ́lá sọ wípé mọ́mí díẹ̀ kọ́lá kò lè wọ registry venue nítorí pé wọn ò fẹ́ra wọn mọ́. Ó ní step mother yẹn gbogbo ló máa sit fún gẹ́gẹ́ bí ìyá. Kí ló kọ́ mi? Ìgbà wo ni gbogbo yẹn ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ṣùnùkùn ó máa gbójú ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn yóò máa gbójú ṣùnùkùn ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀ ọ̀rọ̀ yìí dọ̀rọ̀ àwọn àgbà ẹ̀yin àgbà ẹ bá wa dá sí i. Kàyéfì. Wọ́n lẹ́ràn kí wọ́n wọ́n ti ní. Tó bá ní bóun ṣe fẹ́ ṣe nǹkan wọn nìyẹn, ẹ jẹ́ ká fílẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ ká rọ́nà lọ. Tó bá ní ìyá mi lòun fẹ́ mú fún díẹ̀ kọ́lá, ẹ filẹ̀. Kò ṣáà lè kó lọ́kàn gbogbo wa pé ẹ̀yin lẹ bí díẹ̀ kọ́lá. Ẹ jọ mo fọlọ́run bẹ̀ yẹn. Ẹ má jẹ́ ká bà yí ọmọ yìí jẹ́ o.
ẹ jẹ́ kó yìí ti ṣègbéyàwó yìí kífẹ́ ọmọ yìí tó kù lọ́kàn ọkọ ẹ̀. láéláé láì kú ẹgìrì ni ìwọ gbọ́ pé ẹnìkan fi awo ẹ̀ ṣègbẹ̀dù láì kú mi kí ẹlòmíì wá gba iṣẹ́ mi ṣe lójú ayé mi ọlọ́run ò ní jẹ́ láì kú ọba ìwọ gbọ́ pé wọ́n fi ọba mi sórí àpèrè ni tí mi ò fọ́ lójú kọ́ máa wá fà mí ní tẹ̀ǹtẹ̀ kiri kò sí tó jọ wọn ò lè gbé mi pamọ́ níjọ́ ẹ̀kọ́ ẹ̀yẹ mi èmi ni máa ṣèyá ọmọ mi níjọ́ nǹkan ẹ̀yẹ. ní màá dọ̀rọ̀ pé bóun ṣe fẹ́ ṣe nǹkan òun nìyẹn ń kọ́. ẹ̀yin ẹ̀jẹ̀ fílẹ̀ ẹ máa wọ́n ràn àwọn tó máa bá wa sọ tó fi máa gbọ́ wọ́n bá sọ. ẹ rọ ma ẹ pẹ̀lẹ́ ó darí. ẹ rọ ma ẹ jọ kí mọ́mí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ yìí mi. ó láǹtí mi ò gbọ́dọ̀ wọ rẹ́gísítírì ó níyàwó tóun fẹ́ báyìí ló máa ṣèyá fún díẹ̀ kọ́lá. kí ló wá ṣẹlẹ̀ tó fi wá rí bẹ́ẹ̀ kí ló dé. ìwọ náà sọ bẹ́ẹ̀ èmi ò mọ o bó ṣe ní kẹ́lòmíì wá gbà ṣe wọn ṣe láì kí n ṣe èmi ni mo bímọ mi ìjọ nǹkan ẹ̀yẹ ọmọ mi èmi ni máa jókòó tí mo máa ṣèyẹ ẹlòmíì ò lè jókòó kó bá mi ṣèyẹ láyéláyé kò pọ́síbù. kò dà etí wo ló ń báyàn gbọ́rọ̀ ẹ̀ nígbà tó ṣe wípé ò sí mọ́. ìwọ náà sọ bẹ́ẹ̀. kò dà àǹtí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀. ó sún mi ò mọ̀ rárá. èmi ń wo pé àbí ó ṣàtìrí bó ṣe máa rí bóyá ká lọ wá àwọn èèyàn tó máa bá wa bẹ dáàdi kán lè gbọ́ ká ṣáà lè máa wò báyìí. tani kán bẹ tani tani ọmọ bẹ láíláí kò pọ̀sibù wọn ò lè lọ bẹ́ẹ̀. ẹ̀wọ̀ ẹ má jà ṣe bẹ́ẹ̀ o mọ́mí ẹ má jà ṣe bẹ́ẹ̀ o àǹtí wọ́n ní two wrongs can never make a right ó ti rí bó ṣe máa rí ẹ jẹ́ ká wá bá ṣe máa bẹ̀ wọ́n ẹ jẹ́ wá bá ṣe máa bẹ̀ wọ́n o tẹ́ ẹ bá ti ẹ̀rọ ti gbogbo yẹn ẹ̀rọ tèmi àti ọmọ yín tó jẹ́ pé ọmọdé ni wá ẹ jọ̀ọ́. lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa ẹ ti ju ńlá nílé yìí náà báwo lè fẹ́ kí I don't understand. kórì má fi wá pamọ́ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa nítorí ẹnìkan kan ò lè gbà kọ́ńbó lọ́wọ́ imú. mo ní ìka tẹ́ẹ̀rí ẹ èyí tó tọ́ sí mú ṣóun la fi romú. àwọn wo ló ní kẹ́ wá bẹ̀ mí máa gbọ́ irọ́ ńlá ni ẹ wò kẹ́ fi eégún lé bẹ̀ mí mi ní gbọ́ kẹ́ fi òòṣà ọjà bẹ̀ mí mi ò ní gbà lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìyá mi dèrò ọ̀run ẹ̀rẹ́ kó jí nínú sàréè kó wá bẹ̀ mí lórí ọ̀rọ̀ yìí mi ò ní gbà o. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fọwọ́ wọnú ẹ má bínú. ẹ wò ó aná mi ọkùnrin máa ní rúru ká ṣe bẹ́ẹ̀ wá rúru. ẹ jọ̀ọ́. madam mo respect yín púpọ̀ o ṣe rí bí kì í bá ṣe bẹ́ẹ̀ àná mi tẹ́ dárúkọ yẹn ó ní ohun tí mo lè ṣe fún yín therefore ẹ má pè mí ní àná yín mọ́ tẹ́ ẹ bá lẹ plaster mọ́jú mi ò jọ àná yín o ẹ má yẹ bá pè mí ní àná yín mọ́ láéláé ẹ gbọ́. ó dà ẹ má bínú. mi ò bínú ó bẹ́tà. bẹ́ẹ̀ bá ti ẹrù tí àwa tá a jókòó yìí ẹrù tọ́lọ́ máa la kẹ́ ẹ tún wá ro ti ọkọ ìyàwó ẹ tún ro ti díẹ̀ kọ́ lọ́mọ yín kò sẹ́ni tó ní ká má mú ìyàwó yín wá ẹ fi kan sọ́wọ́ ọ̀tún ẹ fi kan sọ́wọ́ òsì àwọn àjọ máa kọ́ ọmọ olùbọ́ àbí ọ̀dà bẹ́ẹ̀. ẹ ṣeun mo mọ̀ pé ẹ̀yin ni bàbá amòye inú ilé wọn ẹ̀yin lẹ lóye lẹ nílàákàyè jù ṣebí torí ẹ̀ lẹ ṣe ń fẹ́ bá mi tó lé mi àbí bí ò bá ń ṣe làákàyè tẹ níná ṣe kọ́ náà ṣe mú yín wá kẹ́ lè máa bá mi tó inú ilé mi bẹ́ẹ̀ mi ṣe máa ṣe ilé ayé mi nítorí pọ́n bẹ́yìn náà tó inú ilé yín ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ní máa sọ fún mi pé ẹ̀ mọ́kàn tọ̀tún ẹ̀ mọ́kàn tọ̀tì ẹ wo bàbá tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ tó tangible láti sọ mọ́ ó bẹ́ tàkà á jáde o mi ò tí ì fẹ́ yẹ̀yẹ́ yín ojú ń tì mí o ẹ bọ́ta o. ọ̀rọ̀ yìí kò wá yé mi mọ́ ó tójú sú mi ṣé bí ọmọ kan sọ̀rọ̀ rẹ̀ yìí àdùnní òun náà ló tọ́ dàgbà. ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ àríjẹ ọ̀kẹ́rẹ́ ọjọ́ tí ọ̀kẹ́rẹ́ pé ibi sùn ló pọ̀ ṣé irú ẹni bẹ́ẹ̀ ló yẹ kó máa ṣe nǹkan ayọ̀ kó máa ṣe nǹkan ẹ̀yẹ kó mọ̀ wà ń bẹ̀ lọ́jọ́ náà. bàbá ò pè tán gbogbo ẹ̀ ló bá yín lára mu àdùnní ló wọ ọmọdé yìí dàgbà ó máa ṣe òun ọlọ́run máa ṣe tó tiẹ̀ wò dàgbà ó jẹ̀bi kò bá má wò ó ṣé àtìgbà tí àdùnní ti fèmí lẹ́yìn kankan ló wò èmi títí dọjọ́ èmi ẹlẹ́mìí wá dẹ́bi ẹ̀ sí ẹ̀kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ wá bá mi kò bá jẹ́ látìgbà tóun ti fi mí lẹ̀
kẹ́lẹ́mi ti bà ṣé ẹ máa rójú ráyè sọ ilé ọjọ́ ìní. ẹ wò ó ní tèmi ń sọ rèé ọ̀rọ̀ òfàjà tàbá gbọ́ra wáyé ẹni kí Àdùnní kò ṣe sùúrù kò dúró ná kó jẹ́ kémi ṣènáwó tèmi fẹ́ ṣe fọ́mọ kí n dára tó wù mí tí n bá parí tèmi Àdùnní náà lè bẹ̀rẹ̀ ìnáwó tí yẹ kó kó àwọn olórí burúkú asínrín àti wèrè tọ́jọ́ ń kóra wọn kiri kó pè wọ́n àti bí àwọn òmùgọ̀ tọ́jọ́ ń bá gbélé tí wọn ò ní làákàyè ó lè pé everybody kóun náà ṣe tiẹ̀ bọ̀tún tèmi ń sọ ni wípé báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà èmi dẹ̀ mo ná owó tí mò ń ná ṣe mọ̀ pé ẹni tí ò yá ni lówó tí ò yáyàn láṣọ kò gbọ́dọ̀ pé yàn lárùngún tó bá pé ní lárùngún á di wàhálà. ẹ sà. onídòkó ìwọ náà náwó ó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run gbà mí o irú ẹ̀gbin wo rè sọ̀rọ̀ tó délẹ̀ oko etílé tòun tẹ̀gbin àdàpọ̀ owó tòun ti yà èmi òjò ẹ̀wọ̀ òjò mi tó mára alẹ́ ẹni fojú di ni ìwọ náà ti ní opportunity láti bá wọn wá bí òun náwó fẹ́ máa sọ̀rọ̀ wájú mi. ẹ wo mo wá fún yín ní last warning ẹ bá pọ̀ tẹ́ ìdílé mi gbẹ̀gẹ̀dẹ̀ abiná. ẹ má jẹ́ kí gbẹ̀gẹ̀dẹ̀ bínú ẹ̀jọ̀ tó adúmọ̀ mi ẹ jẹ́ ká ṣe sùúrù. ẹ dúró dé mi. máa lọ àbọ̀ àbọ̀mọ̀jẹ́ o bàbá ìyàwó ẹ̀ máa yarí náà ni ó yarí kan lẹ̀ ní o ó ní kò ní ṣeé ṣe o mi ò ríro eléyìí rí o kódà àwa àti ẹbí ìyá Adéẹ̀kọ́lá gbogbo àná la pàdé lọ́hùn tí bí ń sọ tọ̀hún sọ abẹ̀bẹ̀bẹ̀ ẹnu kódà inú gan fẹ́ bọ́ ó yarí kanlẹ̀ náà ni o. ẹ jọ bàbá yóò sọ pàtó nǹkan tó ṣẹlẹ̀ tó ń fi wúrú wà tó ń wù yẹn. kò sọ kódà ìkan náà àwọn ẹbí wọn gangan ẹbí tiẹ̀ gangan ń bi léèrè pé ṣé bí Àdùnní tó ní kó má ṣojú ṣe fọmọdé ṣé bóun náà ló tọmọdé yìí dàgbà ó ní àgbàtàdùn ní ti fi hàn sílẹ̀ ṣèbíyàn kan ló ń tọ́jú òun náà láti gbà yẹn ṣọ́rọ̀ nìyẹn n tèmi gbọ́ tó fi lé sí nìyẹn. ẹ rí i pé mo ti wà ní cross road báyìí bàbá ń fárígá ìyá Adéẹ̀kọ́ ìyẹn ò lè gbà kẹ́nikẹ́ni gbà ṣe ń ṣe. abiyamọ olúwa lè gbàgbé. ẹ rí i pé mo ti há. ó tiẹ̀ lè há ọkọ mi ọlọ́run á ṣe ètò dáa torí gbogbo abiyamọ náà ló ń gbàdúrà káyọ̀ ọ̀hún ṣojú àwọn tàbí lè gbàkẹ́ lóòkan ṣùgbọ́n ṣe ń ṣe lọ́jọ́ ayé ọmọ. kò sábíamọ tó lè gbàrú ẹ pé kẹ́ni ẹlẹ́ni gbà ṣe ń ṣe. wọ́n mi kú rìn ẹṣẹ́ kú ọ̀rọ̀ mọ́. ó dé ọkọ mi. alátiṣe mi a máa ti ṣe ara ẹ. kàyéfì kàyéfì ńlá ló jẹ́ kàyéfì 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 ńlá ló jẹ́. Ebi bọ́rọ̀ bá rú mi lójú àgbìlẹ̀ léèrè ni. Ọ̀rọ̀ yìí máa rú wa lójú ó máa dọ̀rọ̀ àwọn àgbà. Orí ẹdìyẹ onídùúgbò tó yẹ dúdú. kò sẹ́ni tó lè yí ìpinnu tèmi gan pàápàá padà. ibo lolówó ti ń jí àrò gan tí wọ́n fà ń jí àgùnbàtẹ̀. òun ló bí Adéẹ̀kọ́lá èmi náà pàápàá ni mo bí. ó ti wá sún mi báyìí o abijó òun la máa jó sílùú yìí báyìí ẹ̀yin méjèèjì dẹ́ ìyàrí kan lẹ̀. òun ní kẹbẹ̀ kó jẹ́ kí n rójú ráyè jókòó ṣe ìyá ọmọ mẹ́. òun ni ká sọ fún òun ń yarí ẹ̀yin yarí ta ni ká wá bẹ̀nu ẹ̀yin méjèèjì. ẹ̀yin fílẹ̀ ẹ máa wòran ibi tí èèyàn mẹ́ta tó ti ń dúró ní méjì méjì á ṣojú èmi àti ẹ̀. ẹ má bínú àǹtí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mi ò fọwọ́ lálẹ́ o mi ò dẹ̀ pàṣẹ mà mo kàn fẹ́ mú suggestion wá ni mo ń wò níwò pé ìgbà tọ́rọ̀ ti rí báyìí ṣé mi ò ní fẹ́ mú ìyàwó mi sọ́dọ̀ báyìí tí gbogbo ọ̀rọ̀ yìí máa fi lójú àbí kí lẹ sọ àǹtí pé kó kàn wà lọ́dọ̀ mi náà. kò ń ṣe bad idea anyway àbí àǹtí mi. kò sí tẹ́ ṣe tí òkùnkùn tèmi lọ́rùn àmọ́ kó wá sọ fún mi wípé níjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ mi èmi ò ní jókòó síbẹ̀ irọ́ ló pa kò sí tó jọ.
tá à ń sọ conclusion èmi àti àǹtí àti mọ́mí ò ní pé kó máa bọ̀ lọ́dọ̀ mi ní weekend. ṣé kò tẹ̀kùn ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí orí mi ló ti ṣẹlẹ̀. kí ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí tó ṣẹlẹ̀ lórí ẹ̀? mo dájọ́ ìgbéyàwó láì ṣe pọ́pọ́ kú àbíyàwó sick ọjọ́ yẹmi tí mo ti ń look forward to tí bá wá rí nígboro wọ́n máa náwó sí mi wọ́n níyàwó tó dọ́jú ẹ̀yẹ tó yẹ nìyẹn. díẹ̀ kọ́lá ohun tí mi ò kí ń láì táwọn èèyàn máa ń sọ òní wọn náà tún sọ yìí kí ló kàn ẹ́ pẹ̀lú àwọn èèyàn? What is your problem with other people's world? O ní láìfi tiẹ̀, mo ní láìfi tèmi. Kí ló wá kàn mí pẹ̀lú èèyàn? Ohun tó bá wù mí ni màá ṣe. Ohun tó bá wù ẹ́ o ní kó ṣe. Kí ló kàn ẹ́ pẹ̀lú àwọn èèyàn? Ẹni ní kò wò náà wọ́n ní ẹni tá a bá ń bá nájà là ń wà fún wa ariwo ọjà. I love you more. Ṣé kí n sọ kí ní kan fún ẹ díẹ̀ Kọ́lá? Ṣé wọn ká lè tún wedding wa ṣe? Adébá gbogbo social media jẹ́ látòrí Facebook, a bọ́ sórí Instagram, a fò látòrí Instagram, a bọ́ sórí WhatsApp, from WhatsApp a máa dúró lórí Imo, from Imo Twitter ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tweet ẹ̀ kiri. Àwọn tó believe pé kò lè ṣe ṣe àbí tí wọ́n fi ẹnu ẹ̀gàn pè wá nígbà tó ṣẹlẹ̀ fúnra ara wọn náà máa repost ẹ̀ à ní bẹ̀rẹ̀ o kò yẹ wá kàn repost ẹ̀ náà ni pé wedding yẹn ó hold ní America. Exactly. Are you okay with that? Yeah, better. Okay, ṣé ká kó máa sọ báyìí? Baálé mi, ẹ wo, èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo wàhálà tẹ́ ń falẹ̀ sẹ́yìn pàápàá lórí ọ̀rọ̀ ọmọ àìfẹ̀ǹkọ̀ tẹ́lẹ̀ náà tẹ́ni kí n jókòó níjọ́ ìyàwó díẹ̀ Kọ́lá ẹ mọ̀ pé èmi ò nífẹ̀ẹ́ sí mi ìfaramọ́ ẹ bá ti jẹ́ kí ìyá ọmọ kó wá jókòó ẹ wo ara lílo máa mọ̀ láwọn òdì wèrè lára àtà máa pè o ẹ wo gbogbo wípé wọ́n lọ́kàn tí yín báyìí ó dàbí pé òun fọmọ bú mi ni kò kúkú fọmọ bú mi kò fọmọ yọ mí ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run gbogbo nǹkan tí ìyá díẹ̀ Kọ́lá bá ti fẹ́ ẹ jẹ́ ká bá wọn fẹ́ àwọn ló bí wọn ọmọ wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán ṣe ìyá ọmọ wọn. Oh my dear, ewu ò ṣe dákẹ́ kó máa wòran kó fèmí àti wọ́n lẹ̀. Sórí ọ̀rọ̀ tó délẹ̀ yìí kò gbàgbé kankan pín rárá. Ìwọ ò ṣe dúró kó dá dúró láyé tiẹ̀ kó máa fúnra ara ẹ lọ tọrùn bọ ohun tí ó kàn. Èmi àti ìyá díẹ̀ Kọ́lá ni kò fi wálẹ̀ má wòran. My dear, ẹ wo Ọlọ́run ní jẹ́ àríláburú o èmi gbọ́ pé ìyá díẹ̀ Kọ́lá wọ́n ń lérí gan ni o. Ó ń lérí bẹ́ẹ̀ ni síta ni. ó ń lérí sí yín. Ok, kò burú ọkùnrin tàtọ̀rìn kóbìnrin náà tàtọ̀rìn ẹnìkan á lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. wò ó sọrí ní tá a bẹ̀rẹ̀ yìí sísìn fíìmù ni àṣẹ bẹ̀rẹ̀ ni kò ní wò tán ojú rẹ̀ ìran rẹ̀ ṣe bí wọ́n lójú wàá fi ríran wo. Don't worry my darling, stand up. Ok, mo ti gbọ́ tiẹ̀ ọ̀pá gbọ́ tèmi mo gbọ́ tiẹ̀. Kí ló dé? Ẹ tún sunkún mi. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yóò tẹkún? Ṣọ́rọ̀ mi ò tẹkún ni. Àmọ́ tí ẹ wá ń rò pé kó má jẹ́ ibì kan tí mo fọkàn sí lọ́rọ̀ mi ti ṣe wá. Ibo nìyẹn? Ọ̀nà tí bàtà wà lọ́dọ̀ Dádì. Àti pupa àti télọ̀ tó máa ń bá mi ránṣọ. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ lọ́jọ́ náà.
mo ti wo yín shop mi ò rí yín shop mo ṣe ní kí n wá sílé. mi kí n lọ shop lẹ́yìn Sunday. oh my bad aṣọ mi yẹn mo wá gbà. aṣọ yín ìwọ̀n bẹ́ẹ̀. aṣọ tí mo sọ fún yín pé mo fẹ́ lò lọ́sàn-án yìí ni. boss next Sunday lájọ pé ìnáwó mi mọ̀ pé nílẹ̀ fẹ́ lò Sunday tó ń bọ̀ lè mí pé. mi ò pé fún yín next week Sunday Sunday yìí gangan ni mo pè. ok bọ́ mi tí ì gé débi tí máa ràn o. ẹ tí ì gé débi tẹ máa ràn. bẹ́ẹ̀ni. orú ọ̀rọ̀ òṣìwò nìyẹn aṣọ tó jẹ́ pé mi àtàwọn ọ̀rẹ́ mi la jọ mú aṣọ tó jẹ́ group thing ni láì ṣe pé mi ò rówó rà ṣé fẹ́ fi mí ṣẹ̀sín láàrin àwọn ọ̀rẹ́ mi ni. àǹtí ẹ ní sùúrù. ẹ dẹ̀ ní kí n ní sùúrù orú ọ̀rọ̀ òṣìwò lẹ́ ń sọ yẹn. ok ṣé kí ló gbé wá. kẹ lọ gbé wá. bẹ́ẹ̀. orú ọ̀rọ̀ òṣìwò lẹ́ ń sọ yẹn. ṣé kí n ro lọ patí ni àbí kí n fi pa kájà. bẹ́ẹ̀ ṣe fẹ́ fi mí ṣẹ̀sín yẹn ẹ má ṣẹ̀sín ni. olúwa wo nìyẹn torí mo ṣe fún yín lówó mo dẹ̀ sọ fún yín mo bẹ̀ yín ẹ dẹ̀ sọ pé kí n mú àgbálẹ̀ ni. ọ̀rọ̀ òṣì lẹ́ ń sọ lẹ́nu yẹn ẹ̀yin àgbàyà òṣì yìí ó lè àgbàyà. àǹtí ẹ wá ṣé torí aṣọ tí mi ò bá yín rán èyí sọ gbọ́dọ̀ tó tó ìfún mi ẹ jọ torí Ọlọ́run ẹ má gbàṣọ fún mi mọ́ o ẹ dẹ̀ má jẹ́ kí n rin ṣọ́ọ̀bù mi mọ́ ṣe ti gbọ́ ẹ wá lè mi máa ṣẹ̀sìn ọ̀rọ̀ tẹ́sán yẹn kò kí ń ṣe tèmi o ti yín ni o ṣe ti gbọ́ káwọ́ ẹni tó máa ṣẹ̀sìn níjọ́ kan ẹ̀yẹ ẹ̀ níjọ́ kan ẹ̀yìn ẹ̀ ṣẹ̀sìn ṣe ti gbọ́ ẹ máa ṣẹ̀sìn níjọ́ náà. àǹtí mi lè bú mọ èyí tó tó yẹn nǹkan tí máa sọ fún yín nìyẹn lè sọ̀rọ̀ tó tó yẹn sí wọn máa yẹn nítorí pé ò bá yín wọṣọ ẹ wá ní pé ẹ mọ ibi tí ìṣòro ti wà definitely ibẹ̀ ni ìṣòro ti wà ewu ẹja ló sọ fún mọ mi ẹjẹ ló sọ fún má sọ fún mi o má sọ fún mọ mi má sọ fún mọ mi ṣé ń bóyá tó bá dọ́là ká lọ bẹ̀ pé adáríjì mi ṣe èsì dábẹ́ mọ́ mi mọ̀ bẹ́ẹ̀ dáadáa ṣé àbúrò mi sọ fún mi o ṣé. ẹ jọ tá lè bèrè o. ẹ má bínú àkójọpọ̀ àti kẹlọ ni mo bèrè. àti gbogbo àtúnṣe ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó wà níbí báyìí. ẹjọ́ ọdún òlẹ́ ti gé wọn gbẹ. ó ti ṣe díẹ̀ náà. àwọn dẹ̀ ti ṣe díẹ̀ lóòótọ́ torí wọ́n ti kú. ẹ wo ejò ṣé ìgbà wo ló kú. irú question wọn ni ìgbà ọlọ́tí kú wọ́n ti kú sí láti 2 years ago ìlú wọn dẹ̀ lọ kú sí ìlú wọn lọ kú sí 2 years ago. 2 years ago mi mọ̀ bóyá ẹ mọ ibi tán sí wọ́n sí bí burial ground tán sí àti tẹ́lẹ̀ sí. ìyẹn kí ló lọ burial ground ẹ̀dọ̀ wọ́n sọ wípé mo mọ̀ ìlú wọn ni àníyàn kú sí láti 2 years ago ẹni kí mo burial ground ẹ má yẹ kí inú bí mi o àwọn ọkọ báyìí ló ń láìkí ẹ kí n máa mọ burial ground ṣé mo sọ pé mo lọ sí lẹ́tì. ẹ jẹ́ mọ̀ bóyá bí wọn kankan. ó yẹ wàhálà lọ èmi máa pariwo mọ́ yìí o. kò mà yé mi o kò mà yé mi o bàbá rẹ ní tàṣẹ ẹ jọ̀wọ́ ẹ forí jì wá o kò mà yé mi o kò mà yé mi o bàbá rẹ ní tàṣẹ ẹ jọ̀wọ́ ẹ forí jì wá o sẹ́yìn ìbọnú bá dí tí ìrètí pin tí kò sálábàárò mọ́ rárá kó ìṣúra rẹ̀ sátọ̀ Ọlọ́run lọ òun nìkan ló lè gbà ọ́ o nígbà tálábàárò sí mọ́. ìtọ̀kẹ̀ láì ṣe arúgbó. Màámi, ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo tọ̀ kílẹ̀ tó mọ́. Mo tọ̀ títí mo tọ̀ sórí àga. Àbí ó ní ohun tó dìsọ́kùn tó ń wò ní. Kó má dẹ̀ jẹ́ wípé gbogbo wàhálà àti bàbá ẹ̀ tó kólé wa láyà. Òun ló mú ẹ̀sùn oorun àsùnjù o. Màámi, mi ò rọ́pò oorun ni. Bí ẹni tó ń gbé ló ń ṣẹlẹ̀. Àdúró ni màámi. Pàápàá, oorun mélòó ni mo rí sùn ẹ́? Ẹ
ṣùgbọ́n gbogbo èyí tí bàbá ẹ̀ kó lé wa láyà yìí gan-an ó tó kéèyàn yàgbẹ́ sára ó ò tọ̀ nígbà màjèsí kí ló wá dé tó tọ̀ ń sìn tó bá máa fi dọ̀là ká tó gbogbo bá ṣe rí. ọ̀la kò burú ẹlẹ́dàá mi ṣàánú mi orúkọ lẹ́lẹ́yìn. kí ló fẹ́ kún sí? ṣé kò tẹ̀kùn ní adúrú mi sígbéyàwó ìkújọ́ mélòó. mo dẹ̀ sọ fún yín mo ní kẹ́ fi dádì sílẹ̀ jẹ́ kó tẹ́fẹ́ ni. bí àkọlá má jẹ́ bẹ́ẹ̀ jẹ́ má jẹ́ kí n wojú ẹ lórí tó sọ yẹn o ọlọ́run àbá wa ṣe jẹ́ ká sì wù títí dọ̀là. ṣe díẹ̀ láti ìgbà tí mo ti travel mi ìgbọ́n kankan báwo làwọn parents ẹ̀ ṣe yanjú ọ̀rọ̀ wọn sí. yanjú kẹ ẹnu ẹni náà ṣùwà tí kì í bolówó nù ṣé torí ọmọ ọlọ́mọ tó tẹ̀ fi fọ́ àgbọn bàdájọ́. ọmọ ọlọ́mọ ló gbórí dúró èmi láyè mi mo máa ń jẹ́ káwọn parents kan sọ́jú ayọ̀ mi dọ́jú ẹkún mọ́ mi lọ́wọ́ nígbà tí kì í ṣe ìdí màá lọ sí sábó màá lọ wá àwọn haúsá tó máa ṣe parents mi. ọmọ yorùbá dẹ̀ ni ká ní ànàgó ló ń sọ lẹ́nu ni mi ò ní sọ̀rọ̀ ṣé o mọ̀ pé yorùbá ló ní àṣà àti ìṣe tó dára jùlọ lágbàáyé ni torí bẹ́ẹ̀ ni ọmọ yorùbá kankan o gbọ́dọ̀ fi ta òbí ẹ̀ sọnù torí a máa ń ro bíbí tí wọ́n bí wa àti wíwò tí wọ́n wò wá dàgbà pẹ̀lú pé wo kí ló kan ẹ̀yà míì pẹ̀lú àṣà. ẹ wo ọ̀rẹ́ jẹ́ àfọ̀rọ̀ ìsílẹ̀ káwá àwọn ọmọ ìsìn agbélébọ̀ rẹ̀ wà ó dẹ̀ ti gbé nǹkan ó ti gbé wọ́n kò lọ́ra lẹ́yìn ṣe máa jẹ́ dáa. wo ó ní kálukú ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ lálẹ́ yìí nítorí ó dàbí ẹni wípé fáìn tó fáìn jù mí ló máa ń kó bá mi lọ. Oh, serious. Tani mo lè ṣe tó lè máa ṣe irú eléyìí fún Ọlọ́run. Fún lọ́gbọ́n gbọ́dọ̀ ni kò tiẹ̀ mọ̀ kankan. Ẹlẹ́dàá mi ṣàánú mi lórí ọmọ. ọ̀rọ̀ yìí ta kókó aláìgbọ́ ọmọ lẹ́rù kó má lè rọ ọ̀rọ̀ tó bá kan òkè tó kanlẹ̀ ebo níbi kan à ń gbé sí ọba rán ni níṣẹ́ odò ọba kún. bá a ṣe ń pàkó báyìí gan-an títọ́ sílé lágbàlagbà. àbí díẹ̀ kọ́lá ṣé omi tó ń mu nírọ̀lẹ́ ó ti pọ̀jù lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ni. omi báwo àǹtí mi aago 6 ni mo máa ń jẹun alẹ́ láti ìjẹta pàápàá mi ò kì í fomi kẹnu rárá ẹ wo omi kọ́ leléyìí o ọwọ́ ayé leléyìí o. ta la wá ṣètò jẹ́ pé ibi ìtọ̀ ló ti wá fẹ́ mú ẹ báyìí. ojú ọlá pé mi ò mẹ́ni tí mo ṣe mi ò ní kọ́ lọ́mọ kó má tọmọ tiẹ̀ mi ò ní kẹ́ni tó lọ́bẹ̀ kó má jẹ̀kọ mi ò fi ọmọ yọ àgọ́ tí ò rí ọmọ bí ohun tí mo kàn sọ ni wípé kó jẹ́ kí n rójú ṣe tèmi ó tàn. àbí àǹtí mi àbí ibi tí ọkọ yín ti fẹ́ gbà mú yín lélẹ́yìí ni. ó jọ gàdé kò jọ gàdé ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ egun àti róbínú wọlé èyí àti róbínú jáde ó jọ bẹ́ẹ̀ náà àmọ́ mo mọ̀ wípé ìṣẹ̀dá mi á bí fìjàbí torí pé kò sí nǹkan kan tí mo ṣe fún. tẹ́ ẹ bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ṣẹ́gun ṣé ibi ọmọ ló wáyé kó ti gbà mú yín ni. ọmọ tá à ń sọ yìí kò ń ṣọmọ lásán ẹ̀yin méjèèjì lẹ́jọ́ bí níbo ni ilé ayé yìí wà ń lọ báyìí. àǹtí ṣé ó lè jẹ́ dáàdì mi ṣá. èmi ò sọ pé ó lè jẹ́ àwọn àmọ́ síbẹ̀síbẹ̀ ó tún lè jẹ́ àwọn náà
torí pé wọ́n lérí wọn léka. àmọ́ o síbẹ̀síbẹ̀ náà sísá mi ìgbàgbọ́ tèmi ni wípé kò sí nǹkan tó ṣòro ṣe fún Ọlọ́run. Àyà ti wá bẹ́ sílẹ̀ báyìí ó bẹ́ sílẹ̀. Wọ́n níbi tí múnimúni wà ibẹ̀ ni gbanigbani ń gbé. Gbogbo ibi tẹ́ bá wà mọ̀ báyìí kẹ́yà sí. Ibi tèmi náà bá mọ̀ máa tọ́jú bọ̀ kó tó di ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run. àmín àmín sinmi àmín. o ṣe o dúpẹ́. ta ló tún kú yẹn tó dùn jù. Màámi, kí ni a máa wá ṣe sọ́rọ̀ àǹtí mi báyìí? Mi ò mọ̀ àfi bàbá lókè nìkan ló lè yọ mí o. ṣé kìí ṣe pé nǹkan ti ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ báyìí? kí ló dé ọ̀nà o? wọ́n pè kó pè kàn. ó gbé kọ̀ ọ̀la ní wíkẹ̀ndì bóyá kí wá gbé lé ni o bóyá òfin ara ẹ̀ ló máa wá bí o ká tẹ̀lé mọ́ tó ṣẹlẹ̀. wọ́n ní kò fi lè fọkàn mú lálẹ́ kó tó sùn. ilé o máa súnmọ́ bàdí báyìí kó tó sùn lálẹ́ náà ni kò ṣe bí mo ṣe ní o ṣe yìí o kí bíbá lè padà lọ sọ́dọ̀ níbí. Ẹ ṣé àǹtí mi, ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ wo ìgbà tí iṣu mi bá máa jiná fún yín, ikú ò ní kánjú pa yín. Àwọn ọmọ yín náà wọ́n á jèrè gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi. Àmín àmín ẹ̀yin ọkọ mi wá sá bí ológun tí ń gbé ń sá kó ba lè rí bó ṣe yẹ kó rí o. wọ́n ń gbé mi wọ́n á tún máa rí ìṣùpọ̀ tí kì í rẹ̀ ó dàgbà fún iṣẹ́. ojú alátẹ́lẹ̀. Àwọn náà ló ń ṣe jáde sí nǹkan tó ń wá fún mi wọ́n lè ti ṣe àyè bó ṣe máa ń. Gbọ́ kí ló dé tí ọkọ ẹ̀ pé ẹ̀ tó gbé àgbò ẹ̀? Màámi, mi ò lè gbé. Kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi tó ń sago mọ́wọ́? Ṣé kó lè máa mọ iye wákàtí tó kù ni? Mi ò lè gbágbó bọ̀bọ́lá àbí kí ni mo fẹ́ sọ fún? Kí ni màá ló ṣẹlẹ̀ tí mi ò fi wá sọ́dọ̀ ẹ̀? Àbí kí n lọ fẹ̀ sí mi hàn níbẹ̀ ni? Wá tí ẹ gbé náà tí ẹ̀kọ́lá tó bá rí bí ọmọ yẹn ṣe bí ìgbà tí nǹkan ṣe é ni. Màámi, nǹkan ń ṣe mí náà. Tí n bá rí solution sọ̀rọ̀ mi ò lè gbágbó ẹ̀. Ó dà mú fóònù tó pé. Mi ò lè pé o. Òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa. Òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa. Daniel!
tá ń ké lótú ìfẹ́ ọ̀rọ̀ yìí ta kókó aláìbọ̀ ọmọ lẹ́rù kó má lè rọ ọ̀rọ̀ tó bá kan òkè tó kanlẹ̀ ebo níbi kan à ń gbé sí ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣe é kọ̀ o ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé ẹ máa ṣe é kọ̀ o òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè gbà wá òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè gbà wá gbà wá gbà wá o ìlú tó lọ́ba tó ní jòyè. wọ́n ní kó má ṣe olóhùn má ṣe ajá tí wọ́n kìlọ̀ fún jọ́sí wọ́n ní kó má ṣe tó lóhùn má ṣe dandan òun gbó kiri káyé ni wọ́n ní kó má ṣe òun di dandan kó o ṣe aláàmù tí wọ́n bá wípé kó má ṣe ń jọ́sí tó lóhùn ó ṣe òun ló ń fọwọ́ tẹ̀ bá ògbó o mọ̀ wípé ìtọ̀kí wọn nídìí àpẹẹrẹ àpapọ̀ làṣọ ewúrẹ́ ó di láéláé kan gbá. Ebi fọ̀rọ̀ bá rú mi lójú àgbìlẹ̀ léèrè ni ọ̀rọ̀ yìí máa rú wa lójú ó máa dọ̀rọ̀ àwọn àgbà orí ẹdìyẹ oníbùkú kó yé dúdú odò òdì kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ rárá ó ṣèwọ́ ohun tí ó dá ò dá kò màmá lórúkọ méjì o ọ̀rọ̀ yìí ta kókó ṣà òkè bá wa tàn mọ́lẹ̀ sí kàyéfì o kàyéfì kàyéfì o lọ́lọ́jà kàyéfì kàyéfì kàyéfì. etí mi tuntun ṣe bẹ́ẹ̀ etí mi tuntun tọ̀ sílé. gbogbo bí mo ṣe dìkáká dìkùkù tó omi yalé àgbàrá ṣọ́ọ̀bù ni mo fi tọ̀ ṣe kí wàá ní ìwúlò oògùn ta lù tí ò ṣiṣẹ́ máa mi. ó ti yé mi mo ti mẹni tó ń ṣe mí mo ti mẹni tí mo bẹ̀ tí ò gbẹ̀bẹ̀ bàbá yín ló ń ṣe mí. ó yà yín lẹ́nu bàbá yín ni mo rí lójú àlá tó ń rin olódì ẹ̀ mọ́ ilẹ̀ ẹlẹ̀. Màámi, ẹ má rìn níbi tí ó sọ náà ohun tó jòun la fi rí o èmi ti mọ̀ pé mo ti ṣe ẹni tí ò lè dáríjì mí láéláé wọ́n dàrin yín lọ́jọ́ ìgbéyàwó wọ́n ti sọ mí dàkèrè nígbà tí ọ̀rọ̀ ti yanjú bọ̀ ẹ má mú ti bàbá mi sí o tọ́jọ́ lójú ò lè la ojú ẹ̀ lẹ̀ kíkan gbọ̀n sí i.
díẹ̀ kọ́lá bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ló wà ń di orò tó rò fi ké bàbá ẹ̀ lè kú fọ́ ìgò tó dúró tìkanra ìrònú ọ̀rọ̀ rẹ̀ ò déédé jó lásán onílù tó ń lù fún nínú ìsàlẹ̀ odò bàbá ẹ̀ ni àmọ́ má ṣe o ilé ayé ló ń gbé tó bá ṣe ó di ẹ̀yìn ìkùlé ọ̀run máa jẹ́ kí bàbá yín gbà mò ń bọ̀ ẹgbẹ́ ìpàrọ̀ aṣọ. kàyéfì 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 ńlá ló jẹ́ kàyéfì 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 ńlá ló jẹ́. ó dẹ̀ ṣàánú mi má parẹ́ àwọn ti kú lábí àmọ́ ọmọ mi lára tí ẹ wo wàhálà tí mo ṣe ní oyún kí tó bí ẹ wo èyí tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí jọ má parẹ́ kò sí tó lè tí ò kì í rọ̀ ó máa padà dẹ̀rọ lórí ọlọ́wọ́ ó máa rọ̀ ó máa rọ̀ ó kí ló ṣẹlẹ̀ àti mi kí ló dé àti mi ní omi tó fi pa àwọn nílé yìí. kódà ẹsẹ̀ kọ́kọ́ fi ẹ̀ mo fẹ́ parẹ́ sí kí ó sì ń tọ̀ ni. torí èmi ló le jù ó pọ̀ ṣùgbọ́n mo ti bẹni tó ń ṣe mí mo mọ̀. ta ló ń ṣe yín. bàbá wọn ni Fìjàbí ló ń ṣe mí nítorí wípé lóru àná mọ́jú mo rí Fìjàbí ó gbé ṣìgìdì tàdé báyìí tó wá pa ọ̀fọ̀ ó ní ìtọ̀ yẹriyẹri nídìí àkèrè ìtọ̀ yẹriyẹri nídìí àkèrè oríṣiríṣi ọ̀fọ̀ ló ń pa àmọ́ Fìjàbí á gbà. kò mà yé mi o kò mà yé mi o bàbá rẹ ní tá a ṣe ẹ jọ̀wọ́ ẹ forí jì wá o kò mà yé mi o kò mà yé mi o bàbá rẹ ní tá a ṣe ẹ jọ̀wọ́ ẹ forí jì wá o ṣe iye ìbọnú bá pín tí kò sálábàárò mọ́ rárá kó ìṣúra rẹ̀ sátọ̀ Ọlọ́run lọ òun nìkan ló lè gbà ọ́ o nígbà tálábàárò sí mọ́. kí ló ṣe yín kẹyàríwó pa àgbà ẹ wo mo kàn ń dákẹ́ láti jọjọ́ yìí ni torí pé mi ò fẹ́ kí òkun ẹbí kó já rárá ni mo ṣe ń dákẹ́ ẹ jẹ́ kára yín náà ta ló ń ṣe yín ẹ̀yin lẹ̀ ń ṣera yín ẹ wẹlé díẹ̀ kọ́lá ẹ lọ rán sí skul ó lọ skul ó jáde kàkàkẹ́ bá wáṣẹ́ ẹ bá wáṣẹ́ ó lóun ṣe big girl òun ṣe runs girl kí ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀ aṣẹ́wó ó gbégbá aṣẹ́wó ó ń ṣe mo tún wá ro ti mọ̀lẹ́bí mo lára mo ro ti fámìlì mo lára mo tún dá lókòwò kí ló ṣe ó jẹ gbárùn eléyìí kò lọ sí skul ẹ̀rí kankan ṣe sí rárá ẹ̀kọ́ fílẹ̀ kó ṣòṣèré burúkú káàkiri ni ẹ̀yin náà mo dá yín lókòwò ẹ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ni mo dá yín lókòwò ẹ jẹ gbárùn yìí náà ni ṣe fẹ́ pa mí ni torí pé ìyá kan bàbá kan lójọ bí wa tí wọ́n ní kẹ́ pa mí ni ẹ wá gbọ́ I am done ó ti sún mi ó ti rẹ̀ níbi òṣìṣẹ́ mọ́ ẹ kúrò nílé ọkọ yín mo mú yín wá sí níbàyìí kí ni stupid reason ẹ ṣe kúrò nílé ọkọ yín torí ọkọ yín fẹ́ lómi ẹ bí ọkùnrin ó ṣe fẹ́ lómi ṣé kó bá fẹ́ lómi ni ṣé kó bá bí ọkùnrin lẹ́fẹ́ ni mo ti wá ṣe tó pẹ̀lú ní báyìí tó ti yín mi ò lọ́kọ́ sọ́dọ̀ yín mọ́ ṣé wí pé ìbẹ̀ ṣe ń wò yìí tí rent ẹ̀ bá ti dì ìsanwó lé yín bó bá dé ẹ̀wùn yín ẹ má san àwọn ọmọ yín mi lọ́wọ́ ń bẹ̀ mọ́ ẹ má ṣe ilé ayé yín lọ ẹ má pè fóònù mi mi ìfẹ́ mú ẹ mọ́ I don't want to have anything to do with you again. Òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa. Òkùnkùn ṣú ojú biribiri ó wá kẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa. Nílò tó lọ́ba tó níjọ́ yẹn ajá mi wá ẹ̀wù ọ́.
tá ń ké lótú ìfẹ́. Èmi ló sọ̀rọ̀ sí tó yìí. Mami, ó ti parí o. Ó ti parí o. Bí ẹ̀kọ́ lá, ẹbí wo ló fẹ́ parẹ́? Èmi ti finish. Mo ti finish. Onírànú ni ẹsẹ̀ ló dà bí. Wo kúrò mẹ́jọ. Ọ̀lẹ. Yẹ̀kọ́lá. So mi ní ẹ̀pọ̀ ń lọ lóòótọ́. Bíbi táyì ti lọ náà. Táyì ti lọ wo ló ń sọ? Lẹ sọ̀rọ̀ bí ọmọ kékeré tó jẹ́ pé tó bá délé wọ́n máa mẹ́gbàá wọ́n máa bẹ̀rẹ̀ sí ní nà àbí báwo? Ó wà nílé ọkọ ẹ̀ ó sọ pé táìmù lọ. Ti nínà kọ ó láwọn nǹkan pàtàkì tí mò ń ṣe lálálẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni, and besides ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń garùn. Ó tún fẹ́ wá gbọ́ oorun tí mo máa sùn lọ́dọ̀ ẹ̀ ó ju èyí tí mo ti ń sùn lọ́dọ̀ àwọn parents mi lọ tábà kú. Dẹ́kọ̀lá, mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ bọ̀ mi ò appreciate gbogbo òwe tó ń pa ẹ̀ torí mo mú bá tó bẹ̀rẹ̀ sí nípa àwọn òwe ńláńlá tó tó ẹ̀ torí mi ò gbọ́ rí lẹ́nu ẹ̀ ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kí n garùn kí n garùn tí bá máa garùn kò yẹ ẹ̀sìn and gbogbo nǹkan tó dẹ̀ lóun ṣe èmi ò rò pé ọjọ́ kan lè ba gbogbo ẹ̀ jẹ́ tó bá jẹ́ mo ṣe ń fi lòun náà ṣe ń fi lọ́dọ̀ ẹ̀ kò sí nǹkan tó stop ẹ̀ kò sí nǹkan tí ẹni tẹ̀ fẹ́ bàjẹ́ tó bá sún ọ̀dọ̀ mi lé mi ti ever plan ẹ̀ pé òun lọ that is the problem tó wà ń bẹ̀ mi ò rò ó kò fẹ́ kúrò bí ilé mi ò tiẹ̀ rò rárá. Má insist ìgbà tó wá kọ ẹ̀yìn sí mi nǹkan don't insist ṣé àwọn nǹkan pàtàkì yẹn ni if not. What are you saying? Kí ni tó ṣe pàtàkì tí mi ò lè mọ̀ yín o? Ṣó lè jẹ́ kí n mọ̀? Kì í ṣe pé important jù ẹ lọ. In fact, for the benefit of both of us ni àwọn méjèèjì la máa benefit ẹ besides 72 hours péré lókù tí máa fi complete ẹ and mi láìkí máa sùn ọ̀dọ̀ ọkùnrin ṣé rí láyé mi. Gbogbo nǹkan kan ni màá mọ̀ lákọ̀ọ́kọ́. O ò lè súnlé ọkùnrin. Number 2, o ò ṣe rí rárá. Number 3, jẹ́ kí n mú kẹta o. Jọ tó bá wá fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ ibo ló máa sùn. Baby, don't insist now. Try to understand. Mo ti stop. Mi ò bínú. Ẹ̀rí yẹn ó fọ́ ni. No, you're still like dojo. Ó àbí àwẹ̀ ni. I love you. Seriously. Ó ti mí jọ. Díẹ̀kùnlá, o gẹ́ẹ̀tì mi lóòótọ́ ẹ̀rín kọ́ ni mò ń rìn o. Ẹ wẹlé Díẹ̀kùnlá, ẹ lọ sí school, ó lọ school ó jáde. Kàkà kẹ́ bá wáṣẹ́, bá wáṣẹ́, ó lóun ṣe big girl, òun ṣe runs girl, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀, aṣẹ́wó, ó gbégbá aṣẹ́wó ó ń ṣe. Mo tún wá ro ti mọ̀lẹ́bí mo lára, mo ro ti family mo lára, mo tún dá lóko. Kí ló ṣe? Ó jẹ gbàrún. Ọ̀nà wo ni mo tún mọ̀ tí mo tún fẹ́ gbà yí lódùmarè? Bí wọ́n ṣe ń wáyé ni mo bá wọn wáyé. Bí wọ́n ṣe ń bímọ ni wọ́n ṣe bí mi. Níbo ni mo ti wá rí ogun elénìní? Ogun ọjà mi látòkèrè mi. Inú ilé lógún tí ń kó mi lọ́mọ. Màámi, ṣé kò ń ṣe ẹni tó dín ìmọ̀ dádì?
tó tún fi ìtàn kàn mí ló ti kọ́wọ́ bọ ọpọlọ àǹtí Ojú. Àbí báwo la ṣe fẹ́ sọ nípa ajá tó ń rí ni tó ń jùrù tó wá dájá tó rí ni tó ń gbó. ẹjọ́ Ojú ọlá pé kọ́ ẹjọ́ kádàrá ni tí ìbá ṣe bàbá yín tó ya kó ajá abìnrin òṣì lẹ́sẹ̀ tó joyè olójú kò mú ò lọ ó ní sẹ́sẹ́ pé mi ò bọ́kùnrin ìtorí ẹ̀ ló ṣe lọ fẹ́ ìyàwó mi òun ló sọ mí dìyà ń dágbé o ṣùgbọ́n mo mọ̀ ṣá o pé iná tó jó yìí kò bẹ̀ jù. ebi bọ́rọ̀ bá rú mi lójú àgbìlẹ̀ léèrè ni ọ̀rọ̀ yìí máa rú wa lójú ó máa dọ̀rọ̀ àwọn àgbà orí ẹdìyẹ onígbùgbù kó yé dúdú odò òdì. Mo ṣàánú mi kí lè ṣe mí tí mo bẹ̀bẹ̀bẹ̀ tó gbọ́ kí làwọn ọmọ ẹ̀ ṣe fún ẹ jọ ò dẹ̀ ṣàánú mi wo jẹ́ kí n fi nǹkan kan yé ẹ o ìwọ náà dẹ̀ mọ̀ wípé o ò bí ju àwọn ọmọ méjì yẹn lọ ìwọ kọ́ lọ́lọ́run tó ń ṣẹ̀dá èèyàn ó wọ ọlọ́run ọba ló fi àwọn ọmọ wa méjèèjì ṣe obìnrin mo dẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ jẹ́ ká ṣe sùúrù fọ́rọ̀ ọkùnrin ó takú ni ìgbájú ìgbámú ní kẹ́ríkẹ́rí ń bá ròde òun ló fi kí mi káàárọ̀ kòwé mi náà kí n lọ àmọ́ ó ti sú mi ó ti sú àwọn ọmọ mi àmọ́ ní báyìí Fìjàbí mo ti ṣetán gbogbo tó bá fẹ́ òun ni mo máa ṣe nítorí wípé díẹ̀ kọ́lá ìtọ̀ ni bí ọmọ olódò kan ò téréré ojoojúmọ́ ló fi ń tọ̀ sílé bí àfiṣe jọ torí Ọlọ́run bá bayọ̀ mi jẹ́ torí mo mọ̀ wípé ìwọ ni mo rí lójú àlá anybody tó bá fẹ́ mú wá kó wá jókòó níjọ́ nǹkan ìyá àwọn ọmọ mi mo ti fara mọ́. Àdùnní ìjẹ́ orí ẹ pé báyìí. èmi ti ẹ̀rọ porí mi pé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ṣàṣàánú mi ni. èmi náà ń rò ó mo ń rò pórí ẹ ò pé mọ́ kì í ṣàdùnnú tí mo mọ̀ tẹ́lẹ̀ yìí mo mọ̀ pé nǹkan ti ń dààmú nǹkan ti ń yọ ẹ́ lẹ́nu àwọn èèyàn kàn rí ẹ pé òun wọṣọ ni wọn tí mọ̀ pé n tó ń ṣe ó ti tó tàwọn ará bí nítorí bórí ẹ bá pé ni ò ní máa bá mi sọ jargons tó ń sọ nínú ilé mi mo bẹ̀ ẹ́ ni dáríjì mi ṣe gbá ṣàwo ọmọ mi dàkèrè ṣé mi mo fẹ́ ṣe ọmọ ní àbí máa ní kọ́mọ mi kó máa tọ̀ yẹ̀rìyẹ̀rì bí àkèrè. Listen, sórí oró tó dá mi ni mo dá ẹ revenge is sweet òun ni policy tèmi torí bẹ́ẹ̀ ìyẹn ò ní lọ àfi tó o bá ta sí mi mo lè má ta sí ẹ o sórí disappointment tó wọ̀ fún mi ń jọ sí òun náà lè ní fún ẹ padà ìwọ ò rántí ni ó rántí pé o disappoint mi gidi gan nígbà tèmi ń bẹ̀ lọ́sàn-án lóru lálẹ́ onírárá onílá onú òṣè mọ́ ó mọyé ìgbà tí mo fi máa ń pè ẹ́ lórí fóònù daily mo lè pè ẹ́ fún odindi ọ̀sẹ̀ kan ò pè kẹ́ ó disappoint mi ní lèmi náà ti ń wá ń gò tèmi náà máa gba disappoint ẹ̀ wọ́n ní finọ́jọ́ rẹ̀ wò kó tó fi jẹ́yìn ẹ̀gbẹ́ fi abẹ́rẹ́ gún rẹ̀ kó tó fi gún ọmọ làkejì so wàá lè mọ bó ṣe ń dùn ní san òun lèmi ṣe o so far èmi ti achieve aim mi mo dẹ̀ ti fi ẹ́lẹ̀ o ní àǹfààní nísìnyí láti lọ ṣe ìnáwó tó fẹ́ ṣe ohun tó bá ní kó fẹ́ ṣe fún ọmọ ó free láti ṣe mọ́sọ̀ my darling one òun náà ti bá mi sọ̀rọ̀ láìmọye ìgbà èmi dẹ̀ ti ju ọwọ́ lẹ̀ ṣorí nísìnyí anytime any day kó lọ mú tó bá fẹ́ ṣe wedding fún ọmọ anything tó bá fẹ́ ṣe mo ti yànda ẹ̀ báyìí. irọ́ ló pa Fìjàbí mo mọ̀ ẹ́ ó tán lẹ́nu ó kù ní ẹ̀ mo mọ̀ ẹ́ dáadáa títọ́ tọ́mọ mi wá ń tọ̀ yìí nǹkan. òpònú aláìlérò afọ́fúngbẹ́mu onífúnkan bíi ìbejò inú ẹ̀ bu òórùn sa ìtàtẹ́yẹyìn yá ń tọ̀ yìí tọ́ ó lè jẹ́bi tó ti ń ṣe kótókòtó ẹ nítorí mo mọ̀ pé ó lùsì lẹ́nu ẹnu ẹ̀ jò kò sí tó lè sọ ó lè jẹ́ pé ó lè fẹsẹ̀ ẹlẹ̀ kó ti lọ fẹnu kọ́ ẹsẹ̀ lèmi máa ń gbọ́ táwọn èèyàn máa ń fi kọ́ ìwọ máa ń fẹnu kọ́ ní gbogbo ìgbà ni ó lè jẹ́bi tó ti lọ fẹnu kọ́ náà ti kó bọ́mọ lọ́mọ bí bẹ́ẹ̀ kọ́ àwọn agbódòrógun
àwọn Egúnjọbí Ògúndìran tẹjọ́ ń tẹ̀léra yín ó lọ béèrè lọ sùn oorun tí abiyamọ ń sùn tí abiyamọ máa ń rorí dáadáa kó dijọ́ kejì kó jí kó rorí dáadáa kó mọ ibi tó ti ṣe nítorí mo mọ̀ pé wọ́n ló kó bá ọmọ yẹn. Wọ́n ń tọ̀ yẹn ìyẹn ò ṣe tèmi ìfi máa sọ mo sọ yìí. Wojú aago ẹ ni díẹ̀ kọ́lá ló ń sọ̀rọ̀. díẹ̀ kọ́lá wo nìyẹn náà. díẹ̀ kọ́lá ìyàwó ẹ̀. a kò ní dáa fún ẹ bó ṣe ní wọ ìyàwó mi yẹn. kò ní jẹ́ bó ṣe ní wọ ìyàwó mi ìyàwó dání. kòròkòrí ẹ ò pé. wo bí gbogbo àṣírí ẹ ti tú. ibi tó fi sí ibi tó bá sí gbogbo ẹ àṣírí ẹ ti tú. onírànú òṣì gbogbo tó ń ṣe kò sí ìtì mi ò mọ̀ ń bẹ̀ o. ìwà aláìní ti ju yìí mo tún sọ wípé wèrè wo ló ń sọ̀rọ̀ o tún ní time láti júwe ara ẹ̀ dáadáa pé lórí burúkú ni ẹ. ìwé ẹranko rádaràda yìí. àṣé àlòkù agolo ni mò ń gbé káàkiri tẹ́mi rò pé mílìkì díẹ̀ wà mẹ́ta ìlérí mu tọ́lọ́run àfàlùbárí kàtí tó máa dín ńlá létà aṣọ ti lu ẹgbẹ́ tán. kò sí wàhálà o. o ò tún wá ní tìjú ẹ̀ náà òórùn burúkú tó wà lára ẹ̀ wà lára ẹ̀ ó dẹ̀ tún pè mí àtọ̀ọ́lé àgbàlagbà tòun pẹ̀lú ìsìn kó o lè wá síbí kó o tún wá wet best friend mi ọmọ yẹn tí mo fi rà á èmi ò ní dry cleaner tó lè máa fọ best friend káàkiri pẹ̀lú ìtọ̀ so má jẹ́ ever rí ẹ ń bí ìmọ̀ láìláì. mo ti gbọ́ listen and listen good ìjọ tó bá padà pè mí máa ní kó máa yàgbẹ́ pẹ̀lú tọ̀ ni wàá máa dé pampasì kiri rìn ní gbogbo tó bá lọ wọ́n padà pè mí máa ṣépè fún ẹni onírànú kó lórí aago fún mi jọ. kí ló dé tó máa ṣe pè mí irú ẹ̀yàwó lónìí. mo ti mọ ohun tó ṣẹlẹ̀ máa pè é. Hello Fẹ́mi. Kí ni ìwọ àti díẹ̀ kan lájọ sọ? ẹ má jẹ́ ń jó ó ní kí n ta fún ọ. ó tẹ́ gbà mí ọ. mo máa ẹ gbà mí ọ. ṣé ẹnu wo mi bá gbàyọ sí mi. ṣé ọkọlá ṣé ọkọlá. màmá màá rọ́ yìí kẹ́tì lọ́wọ́ wá o. ní kíákíá gbogbo owó tí à ń bè lọ́wọ́ yín owó gbà owó àwo ẹ̀rí nǹkan fi sílẹ̀ ṣé fẹ́ tó ń pọ̀ sí ìbàlẹ̀ fún wa ni. ṣé owó ṣáà ní kí lọ wá wá. owó ni o owó ní kíákíá dẹ̀ ni because nǹkan tó ń ṣọmọ yẹn kó má tó yí sí àwọn ọpọlọ o. ọlọ́run ò ní jẹ́ mi ò ní rí ẹ wò gbogbo ọ̀nà tí bá mọ̀ wá lọ wá owó wa. ibikíbi àwọn owó lọ fún ọ̀fẹ́ ta ẹ ṣe.
ẹ fẹ́ gangan. Ó ṣe dókítà sọ wípé ká lọ mú owó wá. Wọ́n ní láì rówó kò sí kankan táwọn lè ṣe. Wọ́n tún ní tí ìbá tètè mú owó wá ohun tó ṣẹlẹ̀ sí tí ẹ̀kọ́ láì ó lè já sí àrùn ọpọlọ. Bó ṣe wà ń bẹ̀ dókítà ò fọwọ́ kan ó láfi kóun rówó kóun tó tọ́jú ẹ̀. Owó yìí náà ni. Owó ní. Tíyàn bá tiẹ̀ lẹ́rọ owó gan lẹ́kùnlé léèyàn ìwọ̀nba ló yẹ kó jẹ́ àǹtí mi. Ṣé ẹ mọ iye owó tí mo ti run lórí ẹ̀yin àtàwọn ọmọ yín? Mo mọ̀ ó gbìyànjú. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ni. Mo fẹ́ bí ní ìbéèrè. Ẹ jọ ṣé díẹ̀ kọ́ la mo gbó ni? Mi ò rí gbó lọ́wọ́ ẹ̀ rí o. Mi ò rí rí o. Ara wo ti láṣẹ́wó ò lè dá bí abi tó ti rìn gbèrègbèrè káàkiri náà sì gbé ìtàn gbèlè lọ́wọ́ ń sìn kí láṣẹ́wó ò lè dá lára. Ẹ mọ̀ pé mo ti sọ fún yín pé mi ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lẹ́yìn àtàwọn ọmọ yín mọ́ kólúkálukú máa lọ́ ń lọ ẹ̀ àmọ́ bí yàn bá fi ń lẹ̀ tíyàn ò dá sí ń sìn àwọn ará àdúgbò wọn á ní pẹ́pẹ́sẹ́ o ó fẹ́ gbọ́n ẹ̀ lẹ́pẹ̀ láwọn ọmọ ẹ̀ kò tọ́jú wọn. Mo ṣe ó gbàdá sí wá sọ̀rọ̀ ìwọ nìkan náà ni mo ní mo ṣe mo dúpẹ́ o. Madam, inú mi dùn pé ilẹ̀ wa hopefully get me better. Ṣé rí arábìnrin yẹn ó dàbí pé ó gba ìpèjáyà kan tàbí kórì kan tó bá lẹ́rù òun ló fa ṣọ́ọ̀kì yẹn tẹ́ bá ìwọ rẹ̀ dáńsìn ẹni pé kò dání bọ̀dì mọ̀ rárá. Ẹ parọ́ dókítà òótọ́ lẹ sọ kí wàá ní ṣíṣe báyìí. Àwa ń sagbára wa lórí ẹ̀ tí wọ́n bá gbàdúrà náà ni pé kọ́ ló ń bá kò sókó improve because tó bá improve a máa refer psychiatric home ni. Psychiatric home ṣó lè tó yẹn ni. Ó ní jù bẹ́ẹ̀ lọ àdúrà wọn sì ní pé ó ní improve. Sista ẹ tí wọ́n jọ ń ṣe runs káàkiri kí ló há yín lẹ́nu ẹ ti wá wo àbí ṣé náà sì ríbi tó bá lé ayé rẹ̀ dé ẹlẹ́yìn ṣe runs kí ló ń jẹ́ runs aṣẹ́wó ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bẹ̀rù lé ayé ara yín tẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rituals pọ̀ níta wọ́n lè fi ṣe rituals kán jù yín síbi kan tí wọ́n ní rí mọ́ láéláé ṣé náà sì rí báyìí bí abidjan ti ń rìn kiri ara àwọn kan tẹ́ gbé fún ló sọ ọ́ di báyìí torí pé kò sí wèrè nínú wọn títí wa at our age kó máa tọ̀ sára ṣe gbọ́rú ẹ̀rí ẹ̀rí wọn òun bá yín sọ̀rọ̀ ẹ̀ sì jókòó náà come on now and get out ẹ̀rí bó ṣe rí àwọn akọ ajé abìnrin òṣì lẹ́sẹ̀ àwọn ọmọ oníranù tí ẹ̀kọ́ láwàyò. máa jákàrà máa jẹ dùndún lọmọ kékeré fi mojú ọlọ́pàá attention. Òkùnkùn ṣú ojú biribiri owó akẹ́ni tí ó tàn mọ́lẹ̀ sí Èdùmàrè bá wa. Òkùnkùn ṣú ojú biribiri owó akẹ́ni. a kò sọ pé ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ó dùn wá ṣé kò rí pé sense wà nínú ọ̀rọ̀ tí ó máa ń sọ ni ìrìn àjò wa yìí ó mú fúnra lọ́wọ́ lóòótọ́ àrísítò owó rẹ̀ ikú rẹ̀ ni. tá a bá ní ká wo ìrìn àjò díẹ̀ kọ́lá àtọ̀túnbà wò dáadáa. kò yé mi explain. Ọ̀túnba ra mọ́tò fún díẹ̀ kọ́lá nígbà yẹn àmọ́ èyí tó ń fún lọ́sẹ̀ọ̀sẹ̀ ó gbé lọ sí Dubai wọ́n jọ lọ South Africa. Meanwhile, Ọ̀túnba mọ̀ wípé runs ní díẹ̀ kọ́ là ń ṣe. Ṣé obìnrin ló mọ̀ Ọ̀túnba tó yẹn ni tó fi wà kẹrin bẹ́ẹ̀ yẹ? Ó possible torí nígbà tí díẹ̀ kọ́ la sọ pé òun ò ṣe mọ́ Ọ̀túnba ó fi ìbínú gba mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni ó dùn gan-an ni tó fẹ́ lè máa ké. Ó rí pé wọ́n ti jákùn nìyẹn. Mo ti dáràn. Ṣé wọ́n ti lèmi náà báyìí? Mo ìrètí mo fi yẹ̀yẹ́ sílẹ̀ kí la máa ṣe báyìí. Mo tẹ́ kí la máa ṣe. Ọ̀túnba mà ti rógo. Ọ̀rọ̀ díẹ̀ kọ́lá ló ti ẹ̀dùn mi jù. Nínú ìlú yìí kò ní gba èmi àtọ̀túnba. Nǹkan tí wọ́n fojú Ọ̀túnba ní. a ní láti lọ bá máa yẹn. Hello.
kí lórúkọ wọn? Ok, ní kọ́ máa bọ̀, yeah. Ó ṣe. Ẹ̀yin ọmọdé ó ga o, ẹ̀kúnjọ́ mẹ́ta. Kí ló lè tó báyìí? Láti ìgbà tí ọ̀rẹ́ yín ti ṣe bó ṣe fẹ́ ṣe, ẹ̀yin náà bá kúkú wá dá wa náà tí ẹ pè wá mọ́. Ó dábẹ́ náà, èdè tí mo rí ìyá ó yẹ kójú rọ̀ lẹ́nu báyìí wá, àbí? Orí yín lòjò burúkú máa rò lè kó kí n ṣe orí tiwa. Kí ló há yín lẹ́nu? Oníṣẹ́ yín ti jẹ́ ẹ̀. Oníṣẹ́ yín ti jẹ́ ibi tẹ́lẹ̀ bí ẹ̀kọ́ lámú. Oníṣẹ́ yín ti jẹ́. Àṣé èèyàn bí ni yín. Àṣé ìkà ni yín. Ẹ wo akànnì ká wá sọ fún yín ni pé díẹ̀ kọ́lá kò gbọ́dọ̀ kú o. Ẹbí kí ló fa gbogbo ilé kan? Ìtumọ̀ ẹ̀ ní pé ó ti yára pé ritualist nìyẹn Ọ̀túnba. Ọ̀túnba ẹ ti ń lo ọ̀rẹ́ wa díẹ̀ kọ́lá ti ń ṣe gọ́gọ́ ó tún tọ̀ sílé. Ó yà yín lẹ́nu ṣé tí ò bá nídìí ọmọ àgbàlagbà bẹ́ẹ̀ màmá tó lé ni wọ́n ní bó ṣe fi ń sílẹ̀ pé kò dùn mọ́ yín inú. Ọ̀túnba àṣé ẹ ti lò ó agbẹ́jọ́ tẹ fi ń tọ́jú ẹ̀ ń gbà yẹn gbogbo nǹkan tẹ tó bá bèrè lọ́wọ́ yín lè máa ń ṣe fún àṣé ẹ̀ ń lo ọ̀rẹ́ wa ní Ọ̀túnba kò má séèyàn mọ́ o. Ẹ wo nǹkan tó lè bẹ̀rẹ̀ ni pé kẹtù díẹ̀ kọ́lá sílẹ̀ níbikíbi kẹ bá dé wọn Ọ̀túnba kẹyà lọ tú ọ̀rẹ́ wa sílẹ̀ kẹyà lọ tú sílẹ̀ àìjẹ́bẹ̀ gbogbo mọ̀lẹ́bí la máa kó lẹ́yìn wá bá yín bíbá. Ẹ wò ó ẹ̀yin ló lórúkọ ẹ̀yin ni socialite by the time tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo yín sí inú paper television stations and even radio stations ẹ máa mọ̀ pé kò kí n ṣe ṣeré. Ọ̀rẹ́ mi ayé ìgbà kan nìyẹn nísìnyí ni máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe bísí lórí WhatsApp BBM òkìkí yín máa kàn káàkiri orí Instagram gbogbo ayé ló máa mọ̀ kọ́tà bí ṣe sálẹ̀ ọ̀rọ̀ yín the only thing tó lè mú yín escape ni pé kára díẹ̀ kọ́ láyà lọ́sẹ̀ kan sì sìn ìlà fún yín àìjẹ́bẹ̀ Ọ̀túnba tá a bá padà wá síbí báyìí ìlú yìí ò ní gbà wá ọ̀rẹ́ mi jẹ́ àlọ́. ọ̀rọ̀ yìí ta kókó aláìbọ̀ ọmọ lẹ́rù kó má lè rọ ọ̀rọ̀ tó bá kan òkè tó kanlẹ̀ ebo níbi kan à ń gbé sí ọba rán ní níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣe é kọ́ ọba rán ní níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé. Omi inú igbó ní fojú jaró tòtò bàrà ní fojú jòrò àdí omi orí àpáta ní sáré gbàrà gbùrú bí a fún ọ lótú fẹ ibi ayé wọn fọ́ bí igbá ó ya pẹrẹ bí awé aṣọ ó dẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí àwọn tí wọn ò rómù so èṣù ọ̀yẹ̀kú ló gbé ifá ò ṣàn rí wọn gbogbo ara táwọn ọmọ ń dá pátá ara lọ́ta wọn òye wọn kankan ibi tí òye gbéyé wọn dé ní ìwà tí wọ́n hù nítorí tí ń bẹ́lẹ̀ yìí ogun ayé ni ogun ayé tamọ́ ti yé èèyàn abìdí yàn àwọn afàìfúnnilẹ́dìyẹsìn tí gba odindi ẹran pàjẹ́ lọ́wọ́ ẹ̀ ni ifá tún sọ wípé kòkòrò tí ń jẹ̀fọ́ rẹ̀ ìdí ẹ̀fọ́ ló wà kódà n tá à ń sọ yìí òun àtìyá ẹ̀ wọ́n ti pa kádàrá àwọn dà. Bàbá kí ni nǹkan tá a lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀? àfi ká lọ rèé bẹ àwọn ìjògùn ọ̀run àwọn eréwọ̀n gbarún mọ́lẹ̀ àjìkọ̀tún igbarún mọ́lẹ̀ àjìkọ̀sìn ká bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ kí wọ́n bá wa torí ètùtù wọn fi ń tubì ká lè yọ wọn kó ọ̀nà àjàgà yìí ibà sì sọ pé ẹ̀yin nìkan ṣolẹ̀ lè ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ràn wọ́n lọ́wọ́ ibi ó kó lórí wọn láì jẹ́ bẹ́ẹ̀ yóò lágbára púpọ̀ o. Dàkú bàbá mo rẹ́dì láti ṣe gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe wí máa ràn án lọ́wọ́ níwọ̀n bá gbà tí ó bá ti ní pa mí lára. ìpalára kẹ fínilẹ̀ ni ẹ roko ìmọ̀ tí bọ̀ ẹ lọ láyọ̀ ẹ bọ̀ àmì náà ó sì lọ á ṣàṣeyọrí kò sí ìpalára kankan kò sí lábọ̀. èló ló máa ná wa. yóò ná yín nírìn ẹsẹ̀ yóò sì ná yín ní owó tí ó 200,000. ìrìn ẹsẹ̀ 200,000 apá mi ká oṣù. ó pé méjì ọ̀yẹ́ àpọ̀nà gan-an
ìrìn ẹsẹ̀ lápá yín ká apá yín ò ká tó ní 100,000 yìí nítorí owó yìí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ló gbọ́dọ̀ kó lẹ̀ òun ló gbọ́dọ̀ ṣiṣẹ́ ìlàgùn ẹ̀ la gbọ́dọ̀ fi ṣe. 100,000 látọwọ́ ẹ̀ bàbá tá a bá sọ̀rọ̀ 100 kọ́bọ̀ obìnrin yóò lè rí. ẹ̀yà ajẹ́pẹ́jọ́ kó akéwì ẹjọ́ kó sáké. Kò sí ní dáṣe nígbà tá à ní mọ̀ fẹ́ kọ́ tọrọ fúnra wa owó rẹ̀ ti sọ tiẹ̀. Ra ilẹ̀ tí mo sọ̀rọ̀ nípa yìí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá kọ́lé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ you see tí èèyàn bá ń báyàn ṣe ó di dandan kí ènìyàn ní àǹfààní lọ́dọ̀ yẹn kó rí nǹkan gidi tọ́ka sí pé ní ìgbà tí èmi àtẹni báyìí jọ wà ohun tí mo rí lára ẹ̀ ni mo padà kó gbogbo ìwé ilé àti mọ́tò tí díẹ̀ kan lọ wá drop surface mi wọ́n kó lọ́ba mọ́tò ẹ̀ rèé ìwé mọ́tò ẹ̀ ní ìwé léyìí ni ìwọ ló ní kì í ṣe mi. ohun tẹ́mi bá ti ṣe fún mi mo ti ṣe ni ó ní rárá o òun ò fẹ́ kí n máa kó nǹkan mi lọ òun fẹ́ gbégbèsè ayé tuntun òun fẹ́ ṣe gbà òun fẹ́ ṣàwọn ọmọ náà. fine mi ì sọ pé ò gbégbèsè ayé tuntun kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ẹ́ tó fi rò pé gbogbo ohun tí mo ṣe fún ẹ yìí ó yẹ kó dá padà fún mi. wọ́n padà sọ̀rọ̀ yìí fún bàbá náà lè ta àtìlẹ̀ tó wà lórí ẹ̀ kí n kó owó ẹ̀ fún kó á fún ara ẹ̀ yọ owó tá a fẹ́ lò kó fi ṣe nǹkan tá a fẹ́ fi ṣe ìdí nìyẹn. a rò pé ilẹ̀ gba mọ́tò lọ́wọ́ ẹ̀. èmi ò gba mọ́tò lọ́wọ́ ẹ̀ o mi ò gba mọ́tò lọ́wọ́ ẹ̀ rárá kò sí ohun tí mo fẹ́ fi ṣe. mi ò gba kankan lọ́wọ́ ẹ̀ rárá. ìyẹn ló jẹ́ pé njọ́ tẹ́ dé tẹ́ ń sọ̀rọ̀ tí n bá fẹ́ ro bẹ́ẹ̀ ṣe njọ́ tẹ́ wá sí ọ́fíìsì mi in fact tí n bá rájà yín gan mo lè yìnbọn fún ṣùgbọ́n mo wò pé ọ̀rẹ́ dà mí màá da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di méjì. pípé yìí ò kọjá pé bí mo ṣe máa rí ìyá tó bí díẹ̀ kọ́lá nítorí wípé wọ́n jẹ́ kí n mọ̀ gbogbo táwọn fẹ́ ṣe àfi kí ìyá yìí kó wà lórí ìjókòó. Ọ̀túnba iṣẹ́ ńlá nìyẹn o síbẹ̀síbẹ̀ náà àmọ́ wá bá ṣe máa get actress náà ni nítorí tí ẹ̀kọ́ lánàá kì í ṣe èèyàn bẹ́ẹ̀. ẹ ṣáà má bínú ìjọ tó yọ lọ́rùn ẹ má bínú sí ìjọ tó yọ lọ́rùn. bàbá ẹ ṣe sá ẹ pẹ́ fún ẹ màmá arábìnrin tí ààrẹ ò yá àwọn ọmọdé kọ ẹ. ìyá wa ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ o. ẹ ṣe sá ẹ ṣe mo dúpẹ́ o ọkọ àdúrà tí wà Olódùmarè ló ṣe àwọn ọmọ malẹ̀ wọn ṣe. ẹ má wulẹ̀ dúpẹ́ lọ́wọ́ èmi àwòrè àmọ́ ìyá wa iná ńlá ń jó yín lábẹ́ aṣọ tọmọtọmọ o. mo mọ̀ pé iná ń jó mi mo mọ̀. ìgbà tẹ́ ẹ wá mọ̀ kí ló dé tẹ́ ẹ gbọ́n nù. ẹ wo ẹlẹ́dàá ẹ̀yìn àtàwọn ọmọ yín ó ti dààmú jìnnà okùn kan ṣo báyìí ni wọ́n fi so yín papọ̀ gẹ́gẹ́ bí ẹran ẹ̀ ń fi òru ṣiṣẹ́ tí ò lówó nú ẹ̀ ń fi ọ̀sán tọrọ jẹ inú rẹ̀ yín ti kó báyìí kò wọ́n yín ká kó lé ọkọ yín bẹ́ẹ̀ ni kò wọ́n ọkọ yín kò fi yín sílẹ̀ kò lè yé yín kò tí ì lè yé yín ṣùgbọ́n ìjọ́ tá a bá rí bi níbi wọlé ẹ ti mọ̀ lálàá o tẹ́ ẹ̀ mọ̀ rí ẹni tí ń ṣe yín lójú oorun. mo ń là mo ń rẹ́ni tó ṣe mí. irọ́ ni wọ́n fi sùúrù pé sùúrù lásán ni wọ́n fi wé èyèrè pé wé èyèyè wọ́n kàn ń fi jújú bóyá lójú kẹ́ má bàa mọ ibi tí wọ́n ti jó yín lábẹ́ aṣọ ni. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wà á nílè lọ lójúmọ́ wọn torí tọ́jọ́ bá ti borí ara ó ní iṣẹ́ kan tá a ṣe nítorí bí afẹ́fẹ́ bá fẹ́ ó di dandan kó kéwé òkú lára ara ọmọ yóò yá ọ dá mi lójú
bẹ́ẹ̀ bá ti wá lọlé ń fún yín níṣẹ́ kan ẹ lọ rèé súnmọ́ ẹ̀nà àbáwọlé yín nínú ilé ni o nínú ilé ẹ súnmọ́ bẹ̀ nítorí wípé ẹni táwọn wí yìí yóò fẹ́ wá bí ṣe máa wá í máa wá ẹ̀yin yìí mọ̀ ni ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ gbọ́ rí láyé yín nítorí ó fẹ́ wọlé ni àmọ́ tí ẹ fi sẹ́nu ọ̀nà kò lè jẹ́ kágbára rẹ̀ wọlé láéláé agbára rẹ̀ ò gbé tí ò bá ti wá ráyè àti wọlé inú ọ̀wá bí yóò mọ lọ rè kanlẹ̀kùn yóò mọ kanlẹ̀kùn kíkan gbogbo bó ṣe lè wọ́n kanlẹ̀kùn tó ẹ mọ̀ sílẹ̀kùn o bó lè bá ń jà bí lè bá ń jó kódà kára máa sọ́ǹtà ẹ mọ̀ sílẹ̀kùn o bí lè bá ti wá mọ́ ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ kanlẹ̀kùn yín báyìí ẹ sílẹ̀kùn fún un àti láàrin nù èmi gan ní jìnnà sí yín ẹ ṣe ha. ayé nù àkàmàrà. ń bọ̀. àti ọláyẹmí tí wọ́n lé gbogbo wọn nígbèkùn kalẹ̀ ní ẹ̀kọ́ láti ìgbẹ́ lágbèjà kí ni ò já kára rẹ̀ ó yá kí gbogbo wọn rí tajé ṣe tọkọ̀ wọn balẹ̀ ìfọ́nù ọ̀kọ̀rọ̀ ní mú ọlọ́jà àgbèjẹ́ ọmọ ní ìjọba kẹrù tó jẹ bí àwọn olóògùn ìfẹ́ wọ́n sunkún aláìláṣẹ lẹ́nu ilé ìtẹ́wé ayé bá wí òun lè gbà òun gbà ẹnu awo rere tèmi làṣẹ wà ìtẹ́mi awo rere yẹ̀ wí ayé ló wì ẹgbà òun kọ́ gbòdì ọ̀run gbà bẹ́ẹ̀ ló máa rí. yá wa ẹ wà á mú ìgègé tí ń bẹ lórí ẹbọ yìí ẹ yọ ọ lẹ̀ torí bó ní kù bá ti kù oníkiri a sì yọ ilé yìí láàfin fọ́bi dànù bẹ́ẹ̀ bá ti yọ ọ lẹ̀ ẹ mẹ́bọ̀ ẹ sojú rẹ̀ délẹ̀ ẹ wà fẹsẹ̀ òsì tẹ́ pọ̀ pa. Yẹmí. Sísá mi, kí la ń ṣe ń bíbá? Hospital la wà sísá mi, hospital. Ṣé kí la wá ṣe ń bíbá? Àwọn ilé ìyá kan lè fẹ́ ìwọ̀n ìfẹ́. Kí ló ṣe ní? Kí ló ṣe ní? Nígbà, wọ́n pẹ̀lú dọ́kítọ̀. Ṣé wọ́n mi wà? Mami! 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 Ẹ ṣílẹ̀kùn, olóúnjẹ fẹ́ jẹun. Ẹ ṣílẹ̀kùn, olóde fẹ́ gbòde. Ẹ ṣílẹ̀kùn, onílé fẹ́ wọlé.
ta ni o. kọ́lẹ̀kùn ẹ ṣílẹ̀kùn fún mi. àwa ò gbọ́ ó kànlẹ̀kùn ta ló gbọ́ ìwọ ńkọ́. ẹ ní lè gbọ́ ẹ rí pé kà ní. ìwọ gangan lè kà. ìwọ ni ìkà òṣìkà tó ti bojú ọ̀run ọ̀tá fàsókè lórí ìkà tí ń ṣe rẹ̀ mọ́kà wọ́n ní kílẹ̀ ó tó pòṣìkà òun rere ó ti bàjẹ́ àmọ́ bó ṣe lè kó pẹ́ tó ó dá mi lójú pé ìkà ó padà kà náà. ẹ wo èèyàn tí ń ṣe ríre o. bẹ́ẹ̀ ni ẹ wá má jẹ́ kí n tẹnu ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ dúró náà kí làwọn mọ̀lẹ́bí ń ṣe fún ẹ gan tó fi wá sọ wọ́n di kòkó láàyè. lóòótọ́ wọn ṣẹlẹ̀ ojú ló kún mi tí mo fi sáré ayé ọ̀nà ni mo rò pó jìn ni mo fi gbọ̀nà ìbòrú ṣètò ọ̀la mo sáré títí mo gbìyànjú títí mo gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ṣùgbọ́n kò yá àti mi èmi ni mo wà nídìí ọ̀rọ̀ yìí látọjọ́ tó ti pẹ́. bàbá kí ni ọ̀bọ fi ṣe orí tí náà kí o ṣe ó ṣe jẹ́ pé ọwọ́ ẹ̀gbọ́n mi Àdùnní ni màá ti ń lọ gba owó ọwọ́ ẹ̀ ní gbogbo mọ̀lẹ́bí tí máa lọ ń gbowó tí wọ́n bá wá sọ fún un kàkà kó dá wọn lẹ́kùn a máa bóyún ṣìn a máa bóyún ṣìn kí ló dé ó ṣe jọ̀wọ́ òun nìkan. ojú ọlá pé bẹ́ẹ̀ mi bá wí fún ọ pé ojújojú lọ pé mú ju mú lọ ń tẹ̀mí ń rí yàtọ̀ sí tí wọ́n ń wò ṣé wọ́n mọ̀ wípé ìgbà ajé tẹ̀gbọ́n rẹ̀ gbé wá látòdì ọ̀run sódì ayé ń lọ fa gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí. ìgbà ajé. ṣé wọ́n mọ̀ wípé oníkálukú ló ní ìgbà ajé tiẹ̀ tó gbé wá látòdì ọ̀run. kí la wá fẹ́ ṣe sí yẹn. ṣé o rí ìgbà ajé ọwọ́ tiẹ̀ èmi ò gbà fún wọ. ṣé yẹn ṣe é ṣe ni. kí ni ò ṣeé ṣe tí wọ́n bá ti ní àṣẹ bẹ́ẹ̀ mi bá gbàgbà jí ọwọ́ ẹ̀gbọ́n rẹ̀ tí mo gbé fún wọ tó bẹ̀rẹ̀ sí ní lò ayé ti di rọrùn fún wọnú òun ó sì mọ wa tọrọ jẹ lọ́wọ́ tiẹ̀. bàbá èmi náà fẹ́ lówó mo fẹ́ lọ́lá máa ṣe. kí n ṣe wo bí n bá ṣe tán ọmọ lo oògùn ẹ̀gbọ́n rẹ o ó lo oògùn ẹ̀gbọ́n rẹ ó sì tún lo tọmọ ẹ̀ mọ́. a jẹ́ pé ó máa pọ̀ sí nìyẹn. ọjà náà ṣùgbọ́n kó tó di wípé mo tẹ̀síwájú lórí iṣẹ́ yìí a kọ́kọ́ lo àyògo náà àyògo ní ń lò ṣé orí àyògo yìí tó bá jẹ́ pọ́kọ la fẹ́ kó fara rẹ̀ lẹ̀ ni bó sì jáya la fẹ́ kó fọ́kọ rẹ̀ lẹ̀ ẹyin àlògo yìí la lò fáwọn méjèèjì kò bá wàá jẹ́ lèmi rẹ́ǹtì tá a bá fẹ́ kẹ́ni tí ń gbélé ẹni ó fi lé ẹni lẹ̀ ṣé orí kíní ọ̀hún òjò pẹlẹbẹ báyìí lò ṣé orí bí mo bá parí iṣẹ́ ìtàn tá a bá jù sílé onítọ̀hún ó dà lọ lámilámi làárí ẹnìkan ìrábò ẹ̀ ọ̀wárí tẹ̀gbọ́n rẹ̀ Àdùnní kí n tó dáwọ́lé òun àtọkọ ẹ̀ ògo àwọn méjèèjì bó ti rí ni ń kọ́kọ́ ya ògo àwọn méjèèjì nù bí n bá yà wọ́n tán iṣẹ́ ṣe nù ṣùgbọ́n ká tó dórí eléyìí náà ọlọ́ọ̀rẹ́ pèsè ilé kan síbẹ̀ kan torí bí n bá parí iṣẹ́ ìtàn tá a yà wọ́n tán àtàwọn ọmọ ibẹ̀ wọn lọ rẹ̀ mọ́ gbé bá a bá wá délé ọ̀hún èmi tó ń wò yìí náà ń wà gbẹ́lẹ̀ wájú ilé ọ̀hún ó ní nǹkan tẹ̀mí orí mọ́ rẹ̀ ibẹ̀ ni wọ́n mọ̀ gbégbá ajé yìí wá lọ́jọ́ kẹrìndínlógún lóru
lọ́mọ wa fi kórè ajé tiwọn bá ọba sì ti ń kórè ajé yìí ìwọ doníbó ajé nù àwọn di fara wa jẹ ara tí wọ́n ni wọ́n mọ̀ fi ṣiṣẹ́ ajé fún wọn tí wọ́n mọ̀ dolówó tó sì mọ̀ dọlọ́rọ̀ gbogbo. Bàbá báwo ni mo ṣe fẹ́ ṣe yẹn o tí màá máa gbé igbá lọ síbẹ̀ ní òru kẹrìndínlógún tí màá lọ fi béèrè ajé lọ́wọ́ wọn báwo mo ṣe fẹ́ ṣe. mọ́dẹ̀rẹ̀ òmùgùn ń pè lẹ́fọ̀ ǹjẹ́ bí n bá ní ọyá nílẹ̀ rẹ́sùrẹ́sù ṣọ́ lọ tí n bá ní oníṣẹ́ oníṣẹ́ rẹ̀sùrẹ̀sù tó tẹ̀lé mi wò mí bó ti mọ̀ wá bẹ́ẹ̀ àwọn tí ọmọ mú ọ wá ò ní mọ̀ bó ti mọ̀ padà lọ àwọn tí ọmọ mú ọ lọ bá ọ bá rí wọn ò gbọdọ̀ sọ ibi táwọn gan bá jókòó sí wọn ò gbọdọ̀ fọhùn torí bí wọ́n bá wí táwọn bá sì fọhùn ní tí ó tẹ̀yìn ẹ̀ yọ kò mọ̀ jẹ́ ń sọ yóò dìgbà náà nà bọ́ bá dìgbà náà á mọ ọmọ tí mò ń sọ ìyá kọ́kọ́ yanjú ọ̀rọ̀ yóò dìgbà náà ṣọgbọ́ bọ́ bá ti yé egun ó ti yọrẹ́ ó ti yé mi náà ó ti yá báyìí. onílé yìí àgòmọdé ẹ fún mi lọ́nà mi lò aráalé yìí ojú yín ọ̀bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ torí ojú níkà kò jẹ́ kárẹ́ni tó ń ṣe ni aráalé yìí imú yín ọ̀bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ torí imú níkà kò jẹ́ kárẹ́ni tó ń ṣe ni aráalé yìí etí yín ọ̀bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ torí etí níkà kò jẹ́ ká gbọ́n wọn nínú ẹ̀yìn nípìn ìkà mo gbégbá ajé mi tọ̀ yín wá lónìí o ẹ̀rù gàlè ẹgbẹ́gbá ajé mi tọ̀ ẹ̀rù gàlè. ojú ọlá pé ọmọ ìyá mi ọmọ bàbá mi ìwọ tó sọ wípé atóríṣe ló jẹ́ fún wa bàbá atóríṣe ló pè rẹ̀ fún wa. ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ẹni tí wọ́n ń pè léèyàn rèé wọ́n lẹ́ni agbójú okùn lè jẹ́ ní àgbà. bá ní èèyàn rere ojú láyé máa yé tòṣùpò adébákọ̀sí màbàdí sálábà ní ẹyẹ oko akọ̀ má bà lẹ́yà kó má bà lẹ́tà afẹ́jú ẹyẹ kì í kàtí òkun ọ̀dàlẹ̀. ó léèyàn àbìdí yànnà báyé bá tún ń ṣèyàn lọ́wọ́ á tún ti dárò fẹ́ni ẹni èèyàn bá ti gbé ṣubú ní ọmọ pé èèyàn ṣòro dákun ṣọ́tùkù tó fẹ́ ṣe ni. pàṣẹ fúnjà lọ. kó máa lọ ni àti àbára lọ kọ́ kí ló kù tó fẹ́ ṣe fún mi àbí kẹ́mi ẹ jẹ́ sọ fún mi gbogbo bí ayé mi lọ ti lọ ire ló kù kẹ́ ẹ̀ mọ́ retí gbogbo àwọn èèyàn tí wọ́n dá sí yín tí wọ́n ti lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ pè ní ìsinyìí tí ayé yín ọmọ ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ bá rí bí wọ́n bá fi kọ̀ǹtínà tó gbowó tán bá kó wá ẹ̀ mọ̀ ogún tí ń lọ padà dé ẹ fọkàn balẹ̀. kàyéfì ńlá ló jẹ́ kàyéfì ńlá ló jẹ́ ebi bọ́rọ̀ bá rú mi lójú àbílẹ̀ léèrè ni ọ̀rọ̀ yìí máa rú wa lójú ó máa dọ̀rọ̀ àwọn àgbà orí ẹdìyẹ onígbòkúgbò yẹn dúdú odò òdì kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ rárá ó ṣèwọ́ ó ṣèwọ́. Ẹgbà mí o! Ẹgbà mí o! Ẹgbà mí o! Ẹ bàbá ṣe pé fún ó ti sú mi ní dáàdì ó ti sú mi ní o wọ́n ní tí nǹkan bá ti dé góńgó orí imú ó ti di nǹkan mi látòrí bàbá ẹ̀ wàhálà bàbá ẹ̀ yìí wà nílẹ̀ tí wọ́n bá mi fà lọ́wọ́ padà wá sórí òun fún ara mi ni mo fẹ́ tí ara mi gbọ́ wípé ṣìnà àtàṣẹ́wó ló ń ṣe káàkiri kì í ṣọkùnrin kìíní kì í ṣọkùnrin kejì bó ṣe tó gọlọtọ ẹ̀ ó tún tọ̀ lé kí lè á fẹ́ kí n ṣe ó sún mi ní sáà kí ló ń pè
mi fún. ṣe fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀. mo fẹ́ gbọ́ o. àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀ kò ń ṣẹjú ẹ̀ iṣẹ́ ayé ni torí pé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà kò ń ṣe dídùn nú ìyá ẹ̀ ní láti kó kúrò nílé ọkọ ayé ló gbógun tì wọ́n ó kọ̀ dàbí kí èèyàn máa fúnyàn nǹkan kó máa fi gbà nǹkan míì lọ́wọ́ ẹ̀ torí náà ó nídìí ìrànlọ́wọ́ gidi láti bọ́ lọ́wọ́ ayé. ẹ sá mo gbà yín gbọ́ gan o mo gbà yín gbọ́ gan ni. ẹ̀mí ọlọ́run tó dẹ̀ ń lò yìí kò ní fi yín sílẹ̀ ògo ọlọ́run ò ní kú láyé yìí kò ní kú nínú ìjọ yìí. so ṣé pé àwọn kan ló wà nínú òkùnkùn tí wọ́n ń ta fàṣínú mọ́lẹ̀ ìdílé yìí. bẹ́ẹ̀ni. This is wonderful. wọ́n kékeré báwo lè ṣe wá fẹ́ ṣe ń sìn tó gùn yín máa fi kúrò lára wọn. olúwa ni. olúwa ló máa ṣe. bẹ́ẹ̀ni. òun náà ló máa ṣe. níwọ̀n ìgbà tẹ́ bá ní ẹ sì nífẹ̀ẹ́ nǹkan tí ọlọ́run lè ṣe ni. kí ni tèmi ní ṣe ń bẹ̀ kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ kó tó di pé ọ̀rọ̀ ní pé à ń tọ̀ lé yìí kó tó di pé ó wọnú ọ̀rọ̀ wa mo nífẹ̀ẹ́ dáadáa bó ṣe ti wá ń di pé mi ni màá wá gbìyànjú láti ṣe ti báyìí nífẹ̀ẹ́ ni kò yé mi torí ìgbà tẹ́ máa sọ ẹ sọ pé àwọn ayé wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ fámìlì wọn ẹ̀dẹ̀ ní tí ń báyìí nífẹ̀ẹ́ ṣé mi ni mo fẹ́ lé ayé sà. ẹ má sà fún ẹ jẹ́ ká ràn lọ́wọ́ torí pé ìyàwó gidi ló máa jẹ́ fún yín ìyàwó tó jẹ́ pé tẹ́ bá fẹ́ ìtẹ̀síwájú ìfọkànbalẹ̀ ìgbéga pẹ̀lú ìgbé ayé rere ni fún yín. ọ̀nà wo ni mo fẹ́ gbégbá sàn. a máa fi àdúrà àtàwẹ̀ la máa fi jagun torí pé ìdè Sátánì lórí ẹ̀ ó ti já òun lọ́lọ́run ṣe gbé yín pàdé ẹ̀ tá bá ti bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ jìnnà sí wọn torí pé nǹkan tá fẹ́ ṣe ó nídìí kẹ́ jìnnà sí wọn torí pé ogun tọ́lọ́run ti ṣẹ́ kó má tún padà dàlé yín lórí mọ́. ṣé bá ti ní ká gbàwé àtàdúrà má gbà ìtẹ́ tí wọ́n sọ yẹn tún wú mi lórí pé kí n sá díẹ̀ fún wọn dáàdì àdúrà yín lórí mi náà ló important o díẹ̀ kọ́lá. irọ́ ni. òótọ́ ni. My God, I never knew you cared for me. Oh God, thank you. Mi ò nífẹ̀ẹ́ tán pẹ̀lú ẹ̀. The very first time tí mo pàdé ẹ̀, I said one thing. Mo ní títí ayé máa fi parẹ́. Mi ò lè ṣaláì máa nífẹ̀ẹ́. Promise ẹ̀ náà ló wà lọ́kàn mi. Ìfẹ́ ẹ̀ náà ni mo yìn ní títí di ọ̀la. Despite the fact gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Promise tí mo make fún ẹ. Mi ò gbàgbé ẹ̀ náà. Òun ló fà tí mo fi sáré káàkiri. Oh my God. Bobola, I love you. I love you more. Thank you.